ọpọlọ ẹgbẹ̀rún ọjà. àìdé ọpọlọ ẹgbẹ̀rún ọjà o ọpọlọ ẹgbẹ̀rún ọjà. olùdàgbàre ọmọdé ọjà olùdàgbàre ọmọdé òkú àtàgbàlagbà àṣìlè ọ̀tọ̀ níláyé. olùdàgbàre ọmọdé ọjà olùdàgbàre ọmọdé òkú àtàgbàlagbà àṣìlè ọ̀tọ̀ níláyé. ọmọdé ọjọ́ òun dàgbàre o. ọmọdé ọjọ́ òun dàgbàre o. oríṣẹ́ òpẹ́ láyé kó sì bá wọn dálàgbà kó sì ní òun dálàgbà ń ní. kó sì ní òun dálàgbà ń ní. èròyà kárelé èròyà kárelé ilé ọlọ́jọ́ bí là ń lọ. ọmọ èèyàn náà fi tọ́nítọ̀ ń wo bàṣú náà kó tó kú o. ọmọdé ọjọ́ wọn mọ̀ ń dàgbàre o. àwa ń bẹ láyé ń bẹ láàyè tó ilé ọlọ́jọ́ bí là ń lọ lọ́jọ́ ti tòní ilé bàbá wa Alhaji Sulaimon Akọ́láwọlé Àwẹ̀dá ALASCO aláṣẹ àti olùdarí ALASCO record nílùú Ìdúmọ̀tà. Alhaji Sulaimon Àwẹ̀dá ALASCO Akọ́láwọlé Àwẹ̀dá ALASCO bàbá là ń kí lọ́jọ́ ti tòní wípé wọ́n kú ayẹyẹ ọjọ́ bí wọn ẹ̀mí yín yóò ṣe púpọ̀ ọdún láyé. Alhaji Sulaimon Àwẹ̀dá Akọ́láwọlé ALASCO aláṣẹ àti olùdarí ALASCO record nílùú Ìdúmọ̀tà. bọ́ńbọ̀. bẹ́ẹ̀ ni ọmọ òkì ń pẹ́ dàgbà bí bàbá wa Alhaji Sulaimon Akọ́láwọlé Àwẹ̀dá bí wọ́n ṣe dàgbà ní 80 years. bàbá wa Sulaimon Akọ́láwọlé Àwẹ̀dá ALASCO record. a bí bàbá wa Akọ́láwọlé Sulaimon Àwẹ̀dá ALASCO nílùú Kájọlà Owódé ní ìlú Kwara nípínlẹ̀ Kwara bákan náà. bàbá wa Sulaimon Àwẹ̀dá ALASCO a bí wọn ní ọjọ́ kejìdínlógún oṣù kínní lọ́dún 1944. Alhaji Sulaimon Àwẹ̀dá wọ́n pé ẹni 100 ọdún lókè èèpẹ̀ nínú ọdún yìí pẹ̀láṣẹ tèdùmàrè. ìlú Kájọlà Owódé nílùú Kwara nípínlẹ̀ Kwara ni wọ́n ti bí bàbá wa Alhaji Sulaimon Àwẹ̀dá Akọ́láwọlé tí gbogbo èèyàn mọ̀ sí ALASCO aláṣẹ àti olùdarí ALASCO record. bàbá ṣe kékeré wọ́n dàgbà sípínlẹ̀ Kwara kó tó di pé wọ́n wá sílùú Èkó láti wá múṣẹ́ ajé sí. bàbá ìyàndá Akọ́láwọlé Sulaimon ALASCO
wọ́n jẹ́ ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ man. Bàbá Sulaiman Awẹ̀dá ALASCO is a pioneer and foundation member of Music Advertisement Association of Nigeria. Ẹgbẹ́ man. Kíní kan ni o, kó tó di pé wọ́n dẹ́gbẹ́ man, a lè sọ pé bàbá yìí gan lẹni tí ó mú tó bí ẹgbẹ́ man wá sí ilé ayé. Ẹ bi mí pé báwo ló ṣe jẹ́. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ tí wọ́n fi dá ẹgbẹ́ Music Advertisement Association of Nigeria sílẹ̀ orí Alhaji Sulaiman Akọ́láwọlé ALASCO ló ti ṣẹlẹ̀. Torí ẹ̀ bàbá ń sọ̀tàn ẹgbẹ́ man, a lè ṣe, a lè yọ, a lè rí nǹkan kan sọ, a lè rí nǹkan kan dá sí, a lè mú nǹkan kan kúrò, títí tẹ̀gàn, títí ẹ̀ àti ti gbogbo ẹ̀ pátápátá. Bàbá yìí náà torí ẹ̀ dẹ̀gbẹ́ man sílẹ̀, ìyẹn lọ́dún 1988. Alhaji Sulaiman Akọ́láwọlé Awẹ̀dá ALASCO nígbàtí kò tí ì sẹ́gbẹ́ tí kálukú kàn ń ta rẹ́kọ̀dù káàkiri lásìkò ọwọ́ ni ṣọ́ọ̀bù, èjìká ni wọ́n ń kó sí, ẹnu ni wọ́n fi ń kọrin tó wà nínú rẹ́kọ̀dù lásìkò ẹ padà gbọ́ wìrìwìrì lẹ́nu bàbá wa Alhaji Sulaiman Awẹ̀dá láìpẹ́ yìí. Alhaji ALASCO òun làwọn ọlọ́pàá mú lọ́jọ́ náà lọ́hùn, lọ́dún náà lọ́hùn, nígbà náà lọ́hùn, lákòókò náà lọ́hùn tí wọ́n ní ó ń ta ayédèrú. Ta ló fún láṣẹ? Báwo tiẹ̀ ṣe jẹ́? Torí ẹ̀gbin tán fi kan Alhaji ALASCO ó ní gbogbo àwọn tán jẹ́ ọ̀rẹ́ àtojúlùmọ̀ tí wọ́n jọ ń ta rẹ́kọ̀dù káàkiri lọ́dún náà lọ́hùn. Torí ẹ̀ náà fi kóra wọn jọ, náà bá dá ẹgbẹ́ tá ń pè ní Music Advertisement Association of Nigeria sílẹ̀ lọ́dún 1988. Alhaji Sulaiman Awẹ̀dá ALASCO, bàbá yìí ó ní ẹni àkọ́kọ́ bó sì ìṣẹ̀lẹ̀ ń ṣe torí ẹ̀ ṣẹlẹ̀, òun náà la lè sọ pé ó jẹ́ igi lẹ́yìn ọgbà tó jẹ́ kí òfin àti ìṣe àti àṣà máànù Music Advertisement Association of Nigeria kódì tí wọ́n fi lọ́lẹ̀ tó fi wọnú òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ṣẹ̀wárí pé Alhaji Sulaiman Awẹ̀dá Akọ́láwọlé ALASCO kì í ṣe kékeré nínú ẹgbẹ́ máànù. Bàbá ló ń sọgọ́rin ọdún lókè pẹ̀lọ́jọ́ ti tòní. Alhaji Sulaiman Awẹ̀dá ALASCO, bàbá máànù. Alhaji Sulaiman Awẹ̀dá ALASCO, aláṣẹ àti olùdarí ALASCO record, wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ eléré jáde. Bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn rẹ́kọ̀dù àti eré ìta gbangba ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré. Nínú àwọn olórin tó ti abẹ́ wọn jáde, àwọn olórin ìbílẹ̀ lọ́lọ́kan òjọ̀kan
nínú wọn ni King Dr. Saidi Òṣùpá Mọ́tàgbàmọ́lẹ̀ 1. Alhaji Sulaimon Àwẹ̀dá ALASCO tẹ́ ẹ̀ bá gbàgbé ọ̀nà ṣayẹyẹ ọjọ́ ìbí 100 ọdún lókè èèpẹ̀ lọ́jọ́ ti tòní. Àsọdúnmọ́dún báyìí láwo àsọdúnmọ́dún, àsosùmọ́sù báyìí láwo àsosùmọ́sù. Alhaji Sulaimon Àwẹ̀dá ẹ̀sọ́ 100 ọdún lókè èèpẹ̀ lọ́jọ́ ti tòní. ẹ̀sẹ̀ 90 ọdún ẹ̀sọ́ 100 ọdún lékè èèpẹ̀ láṣẹ ti tèdùmàrè. pírí báyìí òun lẹyẹ ológo ń sọ, pírí báyìí lẹ́ẹ̀mọ́ jí ẹ̀mọ́ jí sówó jí sáyọ̀ jí sí dùnú láṣẹ ti tèdùmàrè. Bàbá wọ́n fẹ́yàwó bẹ́ẹ̀ ni wọ́n bímọ lọ́kùnrin lóbìnrin. Ṣé Yorùbá ní a kì í ka ọmọ fọ́lọ́mọ gẹ́gẹ́ bí òwe Yorùbá. Ǹjẹ́ ẹ̀yin di Alhaji Sulaimon Àwẹ̀dá ALASCO ọlọ́jọ́ bíi tèmi tẹ́ ẹ bá ń gbọ́ tàbí tẹ́ ẹ bá ń wò kíkì yóò sẹ̀yìn lẹ́yìn ààrẹ ẹgbẹ́ MAN lọ́wọ́lọ́wọ́ nílé lóko àti lẹ́yìn odi Comrade Surajudeen Adéwálé Amusa, the National President of Music Advertisement Association of Nigeria. Wọ́n ní ká kí yín pé ẹ kú ọdún, ẹ̀mí yín ó ṣe púpọ̀ ọdún lókè èèpẹ̀. Alhaji Adéwálé Babalọ́lá Babs Record Music International nílùú Ìyànà Pájà. Wọ́n ní a kí yín pé ẹ kú ọdún. Alhaji Rahim Oyètúndé alága BOT Music Advertisement of Nigeria. Wọ́n ní a kí yín pé ẹ kú ọdún àṣèyí sàmọ́dún àti gbogbo ẹgbẹ́ Music Advertisement Association of Nigeria pátápátá nípínlẹ̀ Èkó, nípínlẹ̀ Ọ̀yọ́, nípínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Rivers, àwọn nílùú Àbújá àti Northern Zone pátápátá gbogbo wọn náà ní ká kí yín pé ẹ kú ọdún o àṣèyí sàmọ́dún láṣẹ ti tèdùmàrè. Bẹ́ẹ̀ tí ń kọjọ́ ti tèní 100 ọdún ení ní kẹ́ ẹ fi ṣe o. Àwọn aláṣẹ àti olùdarí Omet Medias International tó ní ìkànnì OJB TV, ìkànnì rédíò OJB àti OJB News Yorùbá. Wọ́n ní ká kí yín pé ẹ kú ọdún àṣèyí sàmọ́dún. Èmi náà ń kí yín lórúkọ gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ àwọn ìkànnì wa lọ́kùnún lósì àti láàrin gbùngbùn. Aṣiwaju Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá ìjẹ̀rú Ògbómọ̀ṣọ́. Mo ń kí Alhaji Sulaimon Akọ́láwọlé Àwẹ̀dá ALASCO pé ẹ kú ọdún àṣèyí sàmọ́dún lókè èèpẹ̀. Èyí tó kù nú ayé yín ẹ nílò pẹ̀lú ìnira, àlàáfíà
ìdùnnú ayọ̀ lẹ́ẹ̀fì lò gbogbo ohun tẹ́ ẹ ti fèwé ṣe ìdùnnú ni yóò mọ̀ jẹ́ fún yín bẹ́ẹ̀ ṣe ń rárí dunnú ẹ mọ̀ ní rárí báyìí ẹnu jẹ́ o láṣẹ ti tèdùmàrè tó ilé bàbá wa Sulaimon Àwẹ̀dá Akọ́láwọlé ALASCO láwà lọ́jọ́ ti tòní ẹ jẹ́ ká máa lọ ká lọ gbọ́ ẹ tún mú ìkànnì míì wá níbi tẹ́ ti láǹfààní àti gbọ́ bí kú ṣe kú àti bọ́bẹ̀ ṣe bú lẹ́nu bàbá wa Sulaimon Àwẹ̀dá Akọ́láwọlé ALASCO record bàbá ọlọ́jọ́ bíi tèní. Ọpẹ́ ló